Ohun Awon Kerubu. Ìwọ ni mo gbé ojú mi sókè sí, ìwọ tí ń gbé inú àwọn ọ̀run, bí ojú ọmọkùnrin á ti máa wọ́wọ́ bàbá wọn àti bí ojú ọmọbìnrin á máa wọ́wọ́ ìyá wọn, títí ìwọ yóò fi ṣàánú fún mi. Olúwa ṣàánú fún mi. Pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run yìí mo kí gbogbo wa káàbọ̀ sórí àkọ́tún ètò Ohun Awon Kerubu on FM lónìí. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè, ọba àwọn ọba, olúwa àwọn olúwa, ìrànlọ́wọ́ aláìlẹ́nìkan, yágbéyájú ọkùnrin ogun. Àánú rẹ̀ wà títí lódodo dájúdájú lórí ayé wa, tó tún fi fún wa ní àkọ́tún orí ọ̀fẹ́ láti wá sórí àkọ́tún ètò Ohun Awon Kerubu on FM lónìí. A tún rí àánú gbà lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí alààyè ọkàn. Olódùmarè, tìrẹ ni ọlá, tìrẹ ni ògo, tìrẹ ni gbogbo agbára. Ọlá ńlá àti ipá jẹ́ tìrẹ, nítorí pé ìwọ wà lọ́run, ó sì ń ṣe gbogbo tó ń wọ̀. Ní tó tún wọ̀ ní ti rere ló tún ṣe sí ayé wa lónìí. A dúpẹ́ o fún àánú rẹ̀ tí a tún rí gbà, nítorí pé ọba àwọn ẹni mímọ́ tó mọyì àwọn ìràwọ̀ ní ọ̀pọ̀ ẹni tí ẹ̀dá gbàgbé wà yíká ìtẹ́ rẹ̀ ká. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè fún orí ọ̀fẹ́ yìí. Adúpẹ́ fún orí ọ̀fẹ́ tó fi fún wa lórí ètò tòní. Adúpẹ́ àti dúpẹ́ lọ gbogbo ẹ̀yin màmá àti bàbá àti tọ́lọ́run fún wa ní orí ọ̀fẹ́ láti pé kó máa tọwọ́ bọ ìṣúra wọn, pé kí ètò yìí kó máa ṣe kíni, kó máa tẹ̀síwájú. àárẹ̀ ànúgbà adúpẹ́ lọ gbogbo ẹ̀yin màmá gbogbo ìpàbà màmá àti bàbá àti Ọlọ́run lò wípé kí ètò yìí kó máa tẹ̀síwájú. A gbàdúrà fún yín lórúkọ Jésù. Ìbùkún Ọlọ́run ọ̀gá ògo yóò wà pẹ̀lú yín. Àánú rẹ̀ kò ní fi ayé yín sílẹ̀ lórúkọ ti Jésù Kristi. Evangelist Michael Adébọ̀wálé Adeoye lórúkọ tèmi. Mi ò dá wá sórí ètò yìí, ó yá. A kí yín níbi gbogbo tẹ́ ti ń gbóhùn wa pé ẹ káàbọ̀ sórí ètò Ohun Awon Kerubu on FM on Sweet 107.1 FM nílùú Abẹ́òkúta. Èmi náà ni ọmọ yín àyànfẹ́ yín Olúwafẹ́mi Daniel Ofemi ló ń kí yín káàbọ̀ wípé ẹ kú kalẹ̀. A máa bọ́ ságbami ètò lóní sàn-án nírọ̀lẹ́ òní, ṣùgbọ́n kó tó di pé a bọ́ ságbami ètò, ẹ wo ọ̀rọ̀ tá a mú wá lónìí, gbogbo wa pátápátá ló kàn, gbogbo wa pátápátá ló kàn, gbogbo wa ló kàn, àbúbẹ́ ẹ̀kọ́ Ofemi, gbogbo wa pátápátá. Kò síbi tí ò tá dé, oníkálùkù máa mú tiẹ̀. Gbogbo oníkálùkù máa mú tiẹ̀ ni, gbogbo wa pátápátá ló kàn lónìí. Ṣùgbọ́n ká tó bọ́ ságbami ètò, wo ọ̀rẹ́ mi bá mú orin ìjìnlẹ̀ sẹ́ráfù tó wà ń bẹ̀ yẹn, bá mú wá kẹ́ńkẹ́ fi yẹn dátọ́ mi láàrin ìṣẹ́jú díẹ̀, ó yá. Inú ẹgbẹ́ mímọ́ yìí tí mo sì sí gbé kalẹ̀, lọ́lọ́wọ́ ṣàwọn tirẹ̀ ní àyànfẹ́. Aráyé lè má kẹ́gàn, aráyé lè má ṣàtà, ṣùgbọ́n Séráfù mọ ẹni tí wọ́n sí. Ẹgbẹ́ náà la fi rán Mósè sí orí mọ́ládé. Tàbí ìfẹ́ ṣe pínlẹ̀ kẹ́nikẹ́ni fẹsẹ̀ lé, ìbùkún ayérayé lè jẹ́ tiwa. Bẹ́ẹ̀ ni ẹgbẹ́ náà tá a ti ọwọ́ bàbá wa Mósè Orímọládé gbé kalẹ̀ látàrí orin yìí la rántí wípé Ọlọ́run Olódùmarè nínú àánú rẹ̀ ńlá ó ti fún ìjọ Kérúbù àti Séráfù ní orí ọ̀fẹ́ àti kọ́mi agbalu ètò agbalẹ̀ pọ̀pọ̀ ṣinṣin centenary CNS at 100 látàrí yìí pé ìjọ Séráfù ó pé ọgọ́rùn ọdún à ń bu ọlá fún ìpè àti iṣẹ́ ìrànṣẹ́ tí Ọlọ́run fún bàbá wa St. Moses Orímọládé tí wọ́n la ṣe Ajagunmọ̀kádì pẹ̀lẹ́ àti gbogbo àwọn màmá àti bàbá tí Ọlọ́run ti lò fún ìtẹ̀síwájú iṣẹ́ ìrànṣẹ́ ìjọ Kérúbù àti Séráfù ní orílẹ̀-èdè gbogbo àgbáyé lákòókò yìí. Adúpẹ́ ẹrú àwọn màmá wa bíi Captain Abiodun Emmanuel ọmọ Akínṣọ̀wọ́n, ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ wọnú ẹ̀mí, bàbá wa Peter Ọmọjọlá, bàbá wa Akétóbi Àjàyí, Adéọlá Ọ̀nàwà Mímọ́, wọ́n ti ẹ̀pọ̀ bẹ́ẹ̀ àwọn bàbá bẹ́ẹ̀ yẹn tọ́lọ́run lò, àwọn bàbá wa Ògúnkúnlé, bàbá Ládùúrà Ògúnkúnlé, bàbá Ládùúrà Abel Olújìmí Akínsànyà, tó ti ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, Ọlọ́run ti tọwọ́ wọn ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tó ní ká jẹ́ kí ẹgbẹ́ yìí kó tẹ̀síwájú, pé ká máa tẹ̀síwájú yẹn tán fi omi ara wọn, ẹ̀jẹ̀ ara wọn, gbogbo iṣan ara wọn, gbogbo ọgbọ́n tọ́lọ́run fi fún wọn wípé kí ẹgbẹ́ mímọ́ yìí kó máa tẹ̀síwájú. Gbogbo wa náà ti wà lẹ́nu ẹ̀ báyìí, centenary CNS at
100 CNS at 100 ṣùgbọ́n tá a bá wá táwọn màmá bàbá yìí tó ń bá fi ogún rere sílẹ̀ fún wa ogún rere tó ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ tó wọ́n fi sílẹ̀ fún wa pé káwọn ọmọlẹ́yìn ká máa tẹ̀lé ogún rere tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run ogún rere tó ní ṣe pẹ̀lú ìyìn rere ogún rere tó ní ṣe pẹ̀lú ọgbọ́n Ọlọ́run ogún rere tó ní ṣe pẹ̀lú agbára Ọlọ́run ogún rere tó ní ṣe pẹ̀lú ẹ̀mí mímọ́ ogún rere tó ní ṣe pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run pé ká máa tẹ̀síwájú nínú ìlànà yìí ó yẹ ká ṣe àgbéyẹ̀wò àwọn nǹkan kan ó yẹ ká ṣe àgbéyẹ̀wò àwọn nǹkan ó yẹ ká gbéyẹ̀wò níbi tá a bá dé yìí CNS at 100 táwọn bá tiẹ̀ tí ì pé 100 ó ti lọ ọ̀nà jì àti mú 40 plus nínú àwa ṣe ń rákò àmú 40 plus nínú so àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá àti àwọn màmá àwọn tí wọ́n ti ṣiṣẹ́ tí wọ́n ti fọ̀pá tì àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ àtàwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bọ́ sójú iṣẹ́ lórí ọ̀rọ̀ ìjọ Kérúbù àti Séráfù pé a pé 100 àdúpẹ́ àpè ọgọ́rùn àdúpẹ́ nítorí pé Ọlọ́run alààyè fúnra rẹ̀ ó ràn wá lọ́wọ́ mo bá ń tún gbé sókè díẹ̀ bá ń gbé sókè díẹ̀. àdúrà tí mo ṣe gbà fún àwọn apọ́sítélì wọ́n wọ́n lórí lọ́jọ́ náà títí dòní. bẹ́ẹ̀ ni àdúrà tí bàbá Mósè Orímọládé gbà fún àwọn apọ́sítélì ìgbà yẹn tí wọ́n Ọlọ́run lò tí wọ́n jọ ṣe tí Ọlọ́run lò tí wọ́n jọ dá ìjọ Kérúbù àti Séráfù ẹgbẹ́ Kérúbù àti Séráfù sílẹ̀ àwọn apọ́sítélì ìgbà yẹn àdúrà tí ń gbà fún wọn ó sì mọ wọn lọ́wọ́ dèní àfẹni tí ò bá sí lábẹ́ ìpè àfẹni tó bá ń ṣe mọ̀nàfìkì lábẹ́ ìpè àfẹni tí ò bá ṣòótọ́ lábẹ́ ìpè àfẹni tó bá ń ṣe ẹ̀tàn lábẹ́ ìpè àfẹni tó bá ń ṣe gbéraga lábẹ́ ìpè àfẹni tó bá ń ṣàfojúdi lábẹ́ ìpè àfẹni tó bá ń sọ̀sọ́kúsọ lábẹ́ ìpè àfẹni tó bá ń ṣèṣekúṣe lábẹ́ ìpè àwọn yẹn nìkan ni àdúrà yẹn ò lè mọ̀ nítorí wípé àdúrà yìí àdúrà mímọ́ ni wípé kí gbogbo ọkàn ènìyàn kan máa ṣe kíni kan máa tẹ̀síwájú wá jẹ́ ká wò ó tí ìjọ Kérúbù àti Séráfù bá wá pé 100 tó gbọ́gọ́rùn tá a bá wá ń ṣe pọ̀pọ̀ ṣinṣin wípé a pé 100 ọdún gẹ́gẹ́ bí ìjọ gẹ́gẹ́ bí ẹgbẹ́ mímọ́ lórí ilẹ̀ alààyè tí Ọlọ́run ẹgbẹ́ mímọ́ tí Ọlọ́run gbé ìyìn rere lé lọ́wọ́ ẹgbẹ́ mímọ́ tí Ọlọ́run gbé ìpè tó dáa lé lọ́wọ́ ẹgbẹ́ mímọ́ tí Ọlọ́run ń tì lẹ́yìn ẹgbẹ́ mímọ́ tí Ọlọ́run ń tọ́ sọ́nà ẹgbẹ́ mímọ́ tí Ọlọ́run gbé ogún dáradára fún ó yẹ ká ṣe àgbéyẹ̀wò àwọn nǹkan kan tí ò yẹ kó rí bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ó fẹ́ ni tó ń kọni lóminú púpọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ o àbí bẹ́ẹ̀ kọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá látàrí ọ̀rọ̀ yìí ni màá dé gbogbo ọ̀dọ́ gbogbo àwọn ènìyàn tí wọ́n wà nínú gbogbo ọmọ Kristẹni tí wọ́n ń jọ́sìn lábẹ́ umbrella Kérúbù àti Séráfù máa dé gbogbo àwọn Kristẹni tí wọ́n ń jọ́sìn lábẹ́ ìpè bàbá wa Celestial Church of Christ Celestial Church of Christ ìyẹn bàbá wa Ọ̀ṣọ́fà gbogbo àwọn ìjọ tó wà lábẹ́ aládùúrà group of churches àti gbogbo àwọn ìjọ tó wà ní Church of the Lord gbogbo Kristẹni pátápátá lọ́rọ̀ yìí kan jákèjádò àgbáyé kí la wá fẹ́ sọ nípa ẹ̀ náà ṣáwó ní àṣà ìmúra nínú ìjọ Ọlọ́run lónìí ìmúra nínú ìjọ Ọlọ́run lónìí bí ìmúra ti rí nínú ìjọ Ọlọ́run lónìí àwa tí a pera wa ní Kristẹni tí a pera wa ní aláṣọ funfun tí a pera là ń wọṣọ àdúrà à ń wọṣọ àdúrà aṣọ tí a fi ń gbàdúrà la pè é aṣọ àdúrà ló yẹ kó jẹ́ aṣọ àdúrà ló yẹ kó jẹ́ aṣọ tí a fi ń gbàdúrà tá à ń wọ̀ tá a fi ń gbàdúrà tá a fi ń gbàdúrà níwájú pẹpẹ Ọlọ́run tá a fi ń gbàdúrà tí àdúrà fi ń gbà tí ohun gbogbo fi ń tẹ̀síwájú tí ojú tá a fi ń wá ojú Ọlọ́run bẹ́ẹ̀ ni aṣọ yìí jẹ́ ká wò ṣé bó ṣe yẹ ká máa wá lò ṣé báwọn bàbá wa ti fi lé wa lọ́wọ́ ṣé bẹ́ẹ̀ la ṣe wá ń lò ó sìn. bàbá ìjọ oyè tá a bá wọnú ìjọ ní ìsìn a rí i pé kinní yìí gan ó pọ̀ sọ́dọ̀ àwọn obìnrin wa wọ́n á fi nẹ́ẹ̀tì ránṣọ ògùn wa wọ́n á wá wọ aṣọ dúdú sábẹ́ wọ́n á wá máa láwọn ń lọ lé Olúwa ṣé bẹ́ẹ̀ náà ṣe fi lé wa lọ́wọ́ ṣé bẹ́ẹ̀ làwọn bàbá ṣe fi lé wa lọ́wọ́ aṣọ tí ò fìyìn fọ́lọ́run tí ò fògo fọ́lọ́run ṣe ìkan la rí ká tó bẹ̀rẹ̀ ètò tó ń gbogbo kinní tọ̀nàtọ̀nà tí gbogbo ẹ̀jẹ̀ kan tọ̀nà bẹ́ẹ̀ ni tó lẹ̀ mọ́ aṣọ ṣé bẹ́ẹ̀ náà ṣe fi lé wa lọ́wọ́. ṣe rí nínú ìjọ Kérúbù àti Séráfù pàápàá gbogbo àwa ìjọ tí à ń wọ aṣọ ìgún wa ẹ jẹ́ ká ṣọ̀ṣe ó ń pọ̀ jù ẹ jẹ́ ká ṣàtúnṣe sí aṣọ tá a bá ti wọ̀ tá a sọ pé aṣọ ìgún wa ni aṣọ mímọ́ ni níwájú Ọlọ́run tá a sọ pé aṣọ àdúrà ni wọn kì í wọ̀ lọlé tẹ́tẹ́
wọn kì í wọ lọ bí apalọ. àwọn wọlé dé bẹ́ẹ̀dì Naija. wọn ń wọ lọ lé bí apalọ. wọn ń wọ lọ bí apalọ kò tọ́ sọ́nà kan wọ lọ bí apalọ. kò tọ́ sọ́nà ká wọ lọ lé tẹ́tẹ́. aṣọ ìyá aṣọ ọ̀wọ̀ ni gẹ́gẹ́ bí àwọn bàbá wa. aṣọ ọ̀wọ̀ ló yẹ kó jẹ́. aṣọ ọ̀wọ̀ ni gẹ́gẹ́ bí àwọn bàbá wa tí wọ́n fi lé wa lọ́wọ́ tí wọ́n ń wọ̀ ní títọ̀wọ̀ tí wọ́n sì fi ń gbàdúrà tí Ọlọ́run sì ń dá wọn lóhùn ló ní mọ̀nà wà bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe fẹ́ nínú ìgbé ayé gbogbo wa. ṣé aṣọ ìgúnwà tá a pè láṣọ àdúrà kì í ṣe aṣọ tó máa kọ̀ọ̀kan sí tó ń kọ̀ọ̀kan sí tó máa kọ oríṣiríṣi nǹkan sí. ẹlòmíì á kọ orúkọ sí látòkè désàlẹ̀. rárá o kì í ṣe aṣọ tó ń kọ oríṣiríṣi nǹkan sí kì í ṣe aṣọ àdúrà ni kì í ṣe aṣọ fashion tó máa lẹ́tírímìsì mọ́ látòrí fìlà látòkè délẹ̀ tí gbogbo àwọn máa ṣe yánran. ṣùgbọ́n táwọn aláṣọ ògùn wa tiẹ̀ là ń sọ bàbá àjọ ẹjẹ́ á tún wò ó. àwọn tí wọ́n tẹ̀ ti ń ṣe aláṣọ ògùn wa náà tí kì í ṣe aláṣọ ògùn wa tàbálà ń lọ chọ́ọ̀chì náà. ẹ̀yin ẹdẹ́wájú aṣọ tí wọn ò lè bẹ̀rẹ̀ mú báírò ńlẹ̀. aṣọ tí ò dórókún. aṣọ tí ò dórókún. nínú ìjọ Ọlọ́run lónìí gbogbo tán la máa ṣe lẹ̀ nínú ìjọ Ọlọ́run kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá ẹ jẹ́ ká ṣàtúnṣe sí gbogbo àwa ikọ̀ gbogbo àwa ìríjú gbogbo àwa nọ́sírì Ọlọ́run gbogbo àwa ẹni ìpè gbogbo àwa àgbààgbà nínú ẹ̀mí ẹ jẹ́ ká dìde ṣáàrí bó ṣe ń lọ nínú ìjọ Ọlọ́run kò yẹ kó rí bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ mẹ́ẹ̀ kò gbọ́dọ̀ bàjẹ́ nínú ìjọ Ọlọ́run ẹ má jẹ́ kí ìjọ bàjẹ́ ohun téèyàn bá fojú rí kò kí ń rí bákan lọ́kàn ènìyàn ohun téèyàn bá fotí gbọ́ kò kí ń rí bákan lójú ènìyàn ohun téèyàn bá rí èèyàn lára. ní nǹkan tó ń lọ nínú ìjọ Ọlọ́run lónìí àwa bàbá ń sọ wípé àkùmọ́tà ẹ̀ṣẹ́ dáhùn ọmọ yẹn tá a bá ní ká sọ̀rọ̀ wọ́n máa ń lọ fún un. kí ìjọba kún kí ìjọ kún kọ́lá nílò kí ìjọ Ọlọ́run kọ́lá nílò ṣùgbọ́n kí ọ̀rọ̀ Ọlọ́run gbilẹ̀ nínú ìjọ kí ìwà láàyè Ọlọ́run ọ̀gá ògo kó gbilẹ̀ nínú ìjọ ohun tí Kristi ń béèrè lọ́wọ́ wa nìyẹn lórí ọ̀rọ̀ ìmúra yìí yẹ ká ṣiṣẹ́ lé lórí mo tún wá fẹ́ sọ èyí fún gbogbo àwa lórí ọ̀rọ̀ àwa aláṣọ ìgún wa náà tẹ̀síwájú bàbá àjọ òun ni pé alàgbà Ofemi ṣe é rí gbogbo wa tá a bá ti ń wọṣọ aṣọ àdúrà tá a pè láṣọ ìgún wa tá a bá ti rí pé aṣọ ìyá ti lò tó ti pẹ́ ó ti wá padà síbi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ni ó ti padà sẹ́sì àárọ̀ ó ti padà síbi tí wọ́n ti ṣe tàbí pàṣọ yìí ti padà síbi tí wọ́n ti ṣe ẹ má jẹ́ ká wọ̀ mọ́ nígbà tá a bá láwọ́ wọṣọ ìgún wa tá à ń lọlé mo pàdé èèyàn kan ní Mo Junction láàárọ̀ mi ì lè sọ pàṣọ ògùn wa lówó ó ti rẹ̀ rí ó tẹ̀ ti súnmọ́ mi tán ṣaṣọ ògùn wa náà lẹ wọ̀ yìí. aṣọ yẹn ò fẹ́ yàtọ̀ sílẹ̀ ńlẹ̀ tó ń tẹ̀ yàtọ̀ sílẹ̀ ńlẹ̀ mọ́ ìyẹn aṣọ yẹn gan àlè wọ sọ́nà ká fi gbàdúrà ká ní Ọlọ́run fẹ́ dá wa lóhùn. eléyìí gan tàbùkù sórúkọ Olúwa ó tàbùkù ẹ jẹ́ àṣàtúnṣe ẹ jẹ́ ká ṣe gbogbo níwọ̀ntúnwọ̀nsì gbogbo ẹ̀yin bàbá mo lọ wàásù nínú ìjọ kan láìpẹ́ yìí nígbà tí mo dé ẹnu ọ̀nà. bẹ́ẹ̀ wọn lè ṣaláì má fi bàbá àjọ. ṣe pé nígbà tó bá ń ṣe ìṣèpàdé lọ́wọ́ ṣe pé ìta làwọn èèyàn máa ń dúró sí tó bá ṣe ìṣèpàdé màmá kan bá dé nígbà tí màmá yẹn dé bá ní màmá ẹ nílé wọlé pẹ̀lú aṣọ yìí o wọn tiẹ̀ tí mọ̀ pé mi ni mò ń bọ̀ aṣọ Ọlọ́run mo jẹ́rìí yín gẹ́gẹ́ bí bàbá àjọ Ọlọ́run ní kẹ́ ẹ jẹ́rìí ẹ nílé wọlé pẹ̀lú aṣọ yìí o wọ́n ní kí ló táwọn nílé wọlé aṣọ tí màmá wa yẹn wọ̀ ó fi iwájú sílẹ̀ ó fi ẹ̀yìn sílẹ̀ á dẹ̀ pé ní aṣọ ìgún wa tá a bá wọrú aṣọ yẹn wọbi tí wọ́n ti ń ṣe ìsìn mímọ́ fún orúkọ Ọlọ́run kí la rò pé ó máa ṣẹlẹ̀ níbẹ̀. tiẹ̀ tí wàá wò ó báyìí bàbá àjọ àpẹẹrẹ wo ló fi ń lélẹ̀ fáwọn tó ń bọ̀ lẹ́yìn. àpẹẹrẹ wo gan la fi ń lélẹ̀ fáwọn tó ń bọ̀ lẹ́yìn. ìyẹn kan ló yẹ ká máa wo ẹ jẹ́ ká máa wo gbogbo àwa ìjọ tá à ń wọṣọ àdúrà gbogbo àwọn ìjọ tá à ń wọṣọ aṣọ funfun ìjọ Kristi tá à ń wọṣọ àdúrà ẹ jẹ́ ká bá àwọn ènìyàn wa wí ẹ jẹ́ ká pè wọ́n ìjọ kí ìjọ tí ò bá ti sí ìbáwí kò sí ìwà láàyè Ọlọ́run sí níbẹ̀ nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run sọ pé bá ní wí ṣe wàásù ọ̀rọ̀ náà ní àkókò tí ó wọ̀ ara nǹkan tí iṣẹ́ tọ́lọ́run gbélé wa lọ́wọ́ yẹn bàbá wa ń sọ wípé kí ìjọ lè kún kí ìjọ lè dàgbà kí ìjọ lè pọ̀ tí ó la ṣe mójú kúrò lára àwọn nǹkan tí ó yẹ ká mójú kúrò ẹni wípé ìjọ á di nǹkan mímọ́ wa lọ́wọ́ o á di nǹkan mímọ́ wa lọ́wọ́ ohun tá a mú wa ni kò yẹ kó rí bẹ́ẹ̀ o kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá ìwọ̀kuwọ̀ nínú ìjọ Ọlọ́run lónìí kò yẹ kó rí bẹ́ẹ̀ níbi tá a ti la ti ń sin Ọlọ́run tá a ti ń pe orúkọ mímọ́ Ọlọ́run tá a ti ń wojú níbi rere táwọn rẹ̀ ọmọ mímọ́ àwọn ènìyàn mímọ́ àwọn ẹni ìràpadà ti ń jọ́sìn fún orúkọ mímọ́ Bẹ́ẹ̀ ni. Ọlọ́run aṣọ ìwọ̀kuwọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀. obìnrin olóye Mary Martha Esther ní ètò ẹ̀yìn olóye mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀múra gírí ṣiṣẹ́ bí àwọn tí gbani kókó yá àwọn apọ́sítélì ọkàn alárẹwà Tìmíláyọ̀
bẹ́ẹ̀ni ìpín ńlá ni èyí sí ọ fún ìjọsìn orúkọ mímọ́ Ọlọ́run alààyè láàrin àwọn olùsìn tòótọ́ tí ògo mímọ́ rẹ̀ ń tàn nínú ìjọ the Eternal Sacred Order of Sinai Church ògo ẹ̀rí tàn onítẹ̀síwájú international ògénò tèmídìrè key street headquarters. ọjọ́ Monday ní aago 9 òwúrọ̀ ìsìn àwọn aláboyún àtàwọn tó wojú Olúwa. ìṣòro àwọn àfàdúrà jagun ní ọjọ́ Tuesday ní aago 11 alẹ́. ìsìn àwọn wòlíì àti sílò ní ọjọ́ Wednesday ní aago 9 òwúrọ̀. gbogbo Friday àkọ́kọ́ nínú oṣù ní ìṣòro alágbára ní aago 11 alẹ́. Sunday school ní ọjọ́ ìsinmi ní aago 8 òwúrọ̀. ìsìn ìdúpẹ́ ọjọ́ ìsinmi Sunday service yóò bẹ̀rẹ̀ ní aago 9 òwúrọ̀. ó yá múra ká lọ jọ́sìn fún Olúwa nínú ìjọ the Eternal Sacred Order of Sinai Church ògo ẹ̀rí tàn onítẹ̀síwájú international ògénò tèmídìrè district headquarters 18 Salima Sogbeson Avenue opposite Crown Royal Abiola Way Abẹ́òkúta. wòlíì Dámilá Stephen Adékúnlé JP bàbá ògo ni Olúwa ń lò fún iṣẹ́ mímọ́ rẹ̀ níbẹ̀. 0803-353-3002. kó àníyàn rẹ tọ̀ Jésù olùgbàlà wá kò sóhun tí ipá rẹ lè ṣe láìsí ìdásí àtòkè wá. Jésù lolúwa. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí True Spiritual Light of God Church àgọ́ ẹ̀sán ló ń kéde ló sì ń pe gbogbo ènìyàn láti wá bá Jésù olùdáǹdè pàdé nínú àwọn ìsìn àti ìpàdé àdúrà ọlọ́sẹ̀ọ̀sẹ̀ wa ìsìn Ṣílò ní gbogbo ọjọ́ Wednesday ní aago 10 òwúrọ̀ sí 12 ọ̀sán 10 a.m. to 12 noon ìsìn wákàtí kan pẹ̀lú Jésù ní aago 6 ìrọ̀lẹ́ sí 7 ìrọ̀lẹ́ 6 to 7 p.m. ní gbogbo ọjọ́ Tuesday àgbàyanu ìṣòro alágbára ní gbogbo ọjọ́ Friday bẹ̀rẹ̀ ní aago 11 àṣálẹ́ 11 p.m. ẹ̀kọ́ ọjọ́ ìsinmi Sunday school máa ń bẹ̀rẹ̀ ní aago 9 òwúrọ̀ 9 a.m. nígbà tí ìsìn ìdúpẹ́ ọjọ́ ìsinmi Sunday service yóò bẹ̀rẹ̀ ní aago 10 òwúrọ̀ 10 a.m. nínú ìjọ True Spiritual Light of God Church àgọ́ ẹ̀sán tó wà ní nọ́mbà 11 Tẹ́júmọ́lá Estate phase 2 Arokoje Road Fàjọ́ Ọbántòkò Abẹ́òkúta Senior Apostle Prophet DJ Adéwùnmí Minister in Charge His Eminence Prophet Dr. J.O. Adéwùnmí bàbá alákòóso fún ìṣọ́nà àdúrà àti ìgbaninímọ̀ràn nínú ẹ̀mí ẹ pè 0806 637 6979 0806 637 6979 Jésù olùdáǹdè ń retí rẹ o. Ó yan àwọn apọ́stélì láti gbé ní ẹgbẹ́ náà kí wọ́n múra láti tan iná kalẹ̀. ẹgbẹ́ náà La fi rán Mósè sí orí mọ́ládé. La fi ìfẹ́ ṣe pínlẹ̀ ẹnikẹ́ni fẹsẹ̀ lé. kí ìbùkún ayérayé lè jẹ́ tiwa. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún wa ní orí ọ̀fẹ́ ètò Ohun Àwọn Kerubu on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Sweet 107.1 FM ní òkè tèmídìrè nílùú Abẹ́òkúta ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ òun ni wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ o nínú ìjọ Ọlọ́run alààyè ìwọ̀kuwọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin àgbààgbà nínú ẹ̀mí ẹ̀ mójú kúrò ẹ̀ ń wò wípé kèrò ṣáà máa pọ̀ sínú ṣọ́ọ̀ṣì nítorí pé tèrò bá ti ń pọ̀ ní ṣọ́ọ̀ṣì ìyẹn ló túmọ̀ sí pé ìjọ yẹn wà láàyè rárá tá bá ti ń gba ìgbàkúgbà tá bá ti ń gba àwọn nǹkan tó yẹ ká gbà nínú ṣọ́ọ̀ṣì ìjọ yẹn ó fi hàn pé kò sí ìwà láàyè Ọlọ́run níbẹ̀ ìwọ̀kuwọ̀ bóyá nínú aṣọ ìgúnwà tá a pè nínú aṣọ àdúrà ìdí èyí ni mo ṣe ń kàn sí gbogbo àwọn bàbá tí wọ́n jẹ́ aláṣẹ nínú ìjọ ẹ̀yin bàbá wa Organization of African Instituted Churches OAIC ní Ogun State pẹ̀kẹ́ ẹ bá wa pé ẹ bá gbé ìdánilẹ́kọ̀ọ́ kalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tó máa ní ipa nínú ìjọ kankan ìdánilẹ́kọ̀ọ́ tó máa ní ipa nínú ìjọ kankan lórí aṣọ ìwọ̀kuwọ̀ káwọn màmá nínú ẹ̀mí kí wọ́n dìde kí wọ́n dojúkọ àwọn ọ̀dọ́ kí wọ́n yẹ̀ wọ́n wò fínífíní ẹ̀yin bàbá nínú ẹ̀mí ẹ dojúkọ àwọn ọ̀dọ́ ọkùnrin báwo ni ọ̀dọ́ ìyẹn ṣe wá wà ó ń lọ chọ́ọ̀chì rí ní sínú ìsọ̀ni lọ́jọ́ náà gbogbo irun orí ẹ̀ wáyé ṣọ̀kanṣọ̀kan ó ta kókó tí wàá kóró gbọ̀njọ́ níwájú Ọlọ́run ọ̀gá ògo níwájú Ọlọ́run àgọ́ ògo àti nǹkan ní pípín mímọ́ ojú ẹlẹ́ṣẹ̀ kan kò lè rí ògo rẹ̀ fún èyí tí a bá fẹ́ pè wọlé sórí ètò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ Ofemi ó yá jẹ́ ká mọ̀ ẹ lè pè sórí aago 0707 316 0403 0707 316 0403. ẹ tún ní àǹfààní láti pè sórí nọ́mbà yìí 0812-411-3677 0812-411-3677 ní nọ́mbà tẹ ní àǹfààní láti pèsè bí ètò yìí ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ ètò Ohun Àwọn Kerubu on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ tẹ̀ ń gbọ́ wa yẹn ẹ ní àǹfààní láti pè wọlé tẹ̀ bá fẹ́ dá sí àwọn nǹkan tá à ń ṣe lọ́wọ́. ohun kejì tí mo tún fẹ́ ká tún gbé yẹ̀wò lórí ètò Ohun Àwọn Kerubu tó ń lọ lọ́wọ́lọ́wọ́ tẹ̀síwájú òun ni orin tá à ń kọ
orin tá à ń kọ nínú ìjọ ọlọ́run lónìí ṣé mo kó mo sọ̀rọ̀ nípa aṣọ tá à ń wọ̀ nínú ìjọ ọlọ́run lónìí mo sọ fún yín lẹ́ẹ̀kan pé màmá kan dé wọn bá mi lẹ́nu ọ̀nà mo ní màmá ẹ̀ lè wọlé mo ní àwọn máa wọlé sẹ́ẹ̀ ó ṣagídí níbẹ̀ nìkan náà àwọn bàbá wa nínú ẹ̀mí ti sọ wípé tẹ́ni bá sọ pé ẹ̀ lè wọlé ó sọ fún yín pé ẹ̀ lè wọlé náà níbẹ̀ náà ti bá wọn lọ́wọ́ aṣọ mi tàn wọ̀ mo gbóṣùbà káre fún bàbá yẹn ibẹ̀ náà ti bá wọn wáṣọ mi tàn wọ̀ wọ́n tó lè wọlé nítorí pé aṣọ tó wọ̀ yẹn tó bá wọ̀ wọlé kò bójúmu rárá kò bójúmu rárá kò bójúmu rárá bàbá mi bàbá àgọ́ ẹ̀sán wọ́n máa ń sọ̀rọ̀ kan wọ́n á ní o pàdé àgbàlagbà hello ta ló wà ń bẹ̀ hello bàbá mi bàbá àgọ́ ẹ̀sán máa ń pòwe kan wọ́n á ní o pàdé àgbàlagbà lọ́nà òun fọ̀rọ̀ lọ oníṣèwọ́ mọ̀ bí ọmọ gan ni láti kékeré rẹ̀ lórúkọ Jésù Ọlọ́run ò ní ṣe wá lọ́mọgàn táwa àgbàlagbà wa tó yẹ ká máa nawọ́ ìbáwí sáwọn tó wà lẹ́yìn tàbá tún ṣe ohun tí ò tọ́ ó máa rí bákan ó máa rí bákan àṣà ìmúra wa nínú ìjọ Ọlọ́run lónìí ẹ jẹ́ ká ṣàtúnṣe sí hello ta ló wà ń bẹ̀ hello ẹ kúrò lẹ́ mà ẹ kú ètò yes ma ètò ní ẹ kúrò lẹ́ mà ẹ kú ètò yes ma kí lórúkọ àti ibùlẹ̀ tí ń pè wá hello à ń gbọ́ yín ketekete hello ma ẹ kú ètò yes ma mo kí bàbá àjọ lórí rédíò àti olóòtú kejì ẹ ṣé ẹ kú ètò lórúkọ Jésù ojú òní tì wá o. àmín kí lórúkọ yín àti ibi tẹ́ tí ń pè wá mà. orúkọ mi ni màmá mother in Israel Ọlátúnjí. ẹ káàbọ̀ sórí ètò mà. ìyá ògo tuntun. ẹ káàbọ̀ sórí ètò mà. lórúkọ Jésù àṣegbadé ògo. àmín. àní fúsọ́nà bí èsì o. lórí nǹkan tí ẹ ń sọ lórí ètò lénìí òótọ́ ọ̀rọ̀ gidi ni o. òótọ́ ọ̀rọ̀ gidi ni àfikọ́lọ́run kó gbà wá. àmín. nítorí ìrọ̀lẹ́ ayé la dẹ̀ wà. ìrọ̀lẹ́ ayé la wà. ìrọ̀lẹ́ ayé la wà o. aṣọ yẹn ó kárí ìfúngan kì í ṣọmọ ìjọ nìkan àwa alàgbà náà ìwọ̀kuwọ̀ ó pọ̀ gan láàrin wa tí ò yẹ kí wọ́n dẹ̀ máa bá tí ò yẹ kí wọ́n máa bá lọ́wọ́ wa rárá torí kí la fẹ́ fi bá wọn ọmọ ìjọ sọ̀rọ̀ ṣùgbọ́n Ọlọ́run á gbà wá lórúkọ Jésù àní kú sọ́nà bí èéfín Olúwa mú wa délé ẹ̀mí gbígbọ́ àti àyà ẹgbà ṣe Olúwa fi fún wa o ẹ ṣé àdúpẹ́ o. ẹ ṣeun púpọ̀ màmá wa Látúnjí ẹ ṣeun púpọ̀ ètò àwọn Kerubu on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ jẹ́ kí n mú wá ní ṣókí kí n tó tún máa lọ o ohun kejì tí mo fẹ́ mú wá òun lórin táwọn èèyàn ń kọ ní ṣọ́ọ̀ṣì lónìí orin ìkọkúkọ nínú ilé ìjọsìn kò dáa tó kò yẹ kó rí bẹ́ẹ̀ orin tí ò dáa tá à ń kọ nínú ṣọ́ọ̀ṣì oríṣiríṣi orin nínú ṣọ́ọ̀ṣì tá a pè níbi ọ̀wọ̀ láì ṣe ilé ijó tá a pè níbi àlàáfíà tó jẹ́ ìrètí ìkẹ́ hello ta ló wà ń bẹ̀. ẹ kú ètò ẹ kúrò lẹ́ mà. ẹ kú ọ̀lẹ́ o Ohun Awon Kerubu. ohun Ọlọ́run ọ̀gá ògo ni ta ló wà ń bẹ̀. ẹ kú iṣẹ́ bàbá. ẹ káàbọ̀ sórí ètò màmá. ojú ò mà ní tì yín o. kí lórúkọ yín àti ibùlẹ̀ tí ń pè wá. torí pé ń ṣe eléyìí lórúkọ Jésù Olúwa mú yín délé. àmín. Reverend Apostolic Mary Adékúnlé Òkúbánjọ ló ń pè yín láti jọ King of Light Bible Church aládùúrà ẹ káàbọ̀ sórí ní ètò màmá wa Ọbántòkò. ní ṣókí ẹ mú kinní yẹn wá ẹ káàbọ̀ sórí ètò. Hello. ẹ káàbọ̀ sórí ètò à ń gbọ́ yín màmá ní ṣókí ẹ mú wá. ẹ kú iṣẹ́ Olúwa o. Olúwa ló ń ṣiṣẹ́. ọ̀rọ̀ tá ẹ mú wá yìí ọ̀rọ̀ tó dáa ni Ọlọ́run á jẹ́ kí àwọn ènìyàn wọ́n gbọ́ ìbáwí. àmín. nítorí wípé Bíbélì sọ wípé nínú pẹpẹ nìdájọ́ máa ti bẹ̀rẹ̀. ṣùgbọ́n ọ̀pọ̀ ti jẹ́ dodo wọn ò lè tó dodo kọ́lọ́run kó ràn wá lọ́wọ́. àmín. ètò yìí ó máa jẹ́ kí àwọn ènìyàn ó gbọ́n sí i kí wọ́n dẹ̀ mọ̀ yìí tó dáa àti tí kò dáa Olúwa ràn wá lọ́wọ́. àmín. ẹ kú ètò Olúwa ràn yín lọ́wọ́ o. àmín ẹ ṣeun púpọ̀ màmá wa ẹ ṣeun púpọ̀ ètò Ohun Awon Kerubu on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí èké tèmídìrè láti lè ṣe sweet 107.1 FM lókè tèmídìrè. kò yẹ kó rí bẹ́ẹ̀ là ń sọ̀rọ̀ nípa ìwọ̀kuwọ̀ nínú ìjọ Ọlọ́run àwọn aṣọ àdúrà tá à ń kọrúkọ sí. bàbá àjọ ẹ tiẹ̀ já padà sórí ọ̀rọ̀ olórin yẹn nítorí kíní yẹn ń gbé mi nínú nígbà tá a bá bẹ̀rẹ̀ sí ní kọrin ó dùn mí pé mi ìrántí orin yẹn nígbà tó bá kọrin yẹn dépele kan wàá máa gbọ́ wá wàrísì nínú chọ́ọ̀chì tọ̀nà wàrísì nínú ilé Olúwa nínú ilé Olúwa mo tẹ̀lé ṣọ́ọ̀ṣì kan láìpẹ́ yìí nígbà tó kọrin débi kan máa ń gbọ́ ẹ jẹ́ ká pàrékè fúnra wa wọ́n tún pàrékè nínú chọ́ọ̀chì fúnra wọn láìsí lágbẹ́lẹ́mu irọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ yín bàbá ẹ jẹ́ ká nítorí pé a fẹ́ káwọn èèyàn pọ̀ nínú chọ́ọ̀chì
à ń fàyè gba àwọn nǹkan tí ò yẹ ká fàyè gbà gbogbo wa la ẹ jẹ́ ká fi ètò sáwọn nǹkan tá à ń ṣe ní ìjọ lọ. ìwé mímọ́ sọ wípé olúwa ń bẹ nínú tẹ́ḿpìlì rẹ̀ kí gbogbo ọkàn kó ṣe kí ni kó pa lọ́lọ́ níwájú olúwa kò yẹ kó rí bẹ́ẹ̀ o àti ń fàyè gba àwọn nǹkan tí ò yẹ ká fàyè gbà nínú ìjọ nítorí pé a fẹ́ kí àwọn èèyàn kan pọ̀ ní chọ́ọ̀chì a fẹ́ kí ìjọ kó tẹ̀síwájú àwa lè bá wọn wí àwa fẹ́ nawọ́ ìbáwí sáwọn ènìyàn mọ́ àwa ń jẹ́ kó máa kọ nǹkan tó wù wọ́n ẹ jẹ́ ká máa rántí pé iwájú ọlọ́run la wà gbogbo ẹ̀yin bàbá nínú ìjọ aláṣọ funfun gbogbo ẹ̀yin màmá àti gbogbo àwa àgbààgbà ẹ̀mí nínú tá a jẹ́ kristẹni pátápátá kò yẹ kó rí bẹ́ẹ̀ o ìwọ̀kuwọ̀ skẹ́ẹ̀tì tí ò dórókún gáhùn tí ò bo ara àwọn aṣọ àdúrà tí ò buyì kún ara tá à ń wọ̀ káàkiri tá à ń wọ̀ wọ ní church tá a fi ń gbé àwọn ènìyàn ṣubú tá a fi ń fa ọ̀rọ̀ ọlọ́run padà sẹ́yìn ẹ má jẹ́ ká fàyè gbà nínú ìjọ ọlọ́run orin kórin ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún ohun tó wà nínú orin kórin nìyí orin búburú a máa mú ijó búburú wá. bẹ́ẹ̀ni tí ẹ bá ti ń kọrin tí ẹ bá ti gbà kọ́ máa kọ́ a máa mú ijó búburú wá ijó búburú dẹ̀kẹ̀rẹ̀ a máa mú ìwàkiwà wá. bẹ́ẹ̀ni tó bá dẹ̀ tí ijó burúkú bá dẹ̀ mú ìwàkiwà máa bà nǹkan rere jẹ́. ṣẹ̀rí bẹ́ẹ̀ yẹn bàbá wa tẹ bá ti rí tó bá ti ń jójó kíjó ní ṣọ́ọ̀ṣì yín ẹ ti ń fa ìgbà kan máa kọrin ni kò dẹ̀ lè ṣe kó má rí bẹ́ẹ̀ nígbà tá a ti ń fi àwọn tó ń kọrin lágbo ṣọ̀gá kọrin nínú ìjọ ọ̀rọ̀jọ́ mi nìyẹn àti ẹ̀ lè parí ẹ̀ lé ọ̀rọ̀jọ́ mi nìyẹn wo jẹ́ ká dókè lọ. tí mo sì gbé kalẹ̀ bíbélì ọ̀rọ̀ lọ́rùn la pèwé náà ẹnikẹ́ni. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí True Spiritual Light of God Church Àgọ́-Ẹ̀sán ló ń kéde ló sì ń pe gbogbo ènìyàn láti wá bá Jésù olùdáǹdè pàdé nínú àwọn ìsìn àti ìpàdé àdúrà ọlọ́sẹ̀ọ̀sẹ̀ wa ìsìn Ṣílò ní gbogbo ọjọ́ Wednesday ní aago 10 òwúrọ̀ sí 12 ọ̀sán 10 a.m. to 12 noon ìsìn wákàtí kan pẹ̀lú Jésù ní aago 6 ìrọ̀lẹ́ sí 7 ìrọ̀lẹ́ 6 to 7 p.m. ní gbogbo ọjọ́ Tuesday àgbàyanu ìṣòro alágbára ní gbogbo ọjọ́ Friday bẹ̀rẹ̀ ní aago 11 àṣálẹ́ 11 p.m. ẹ̀kọ́ ọjọ́ ìsinmi Sunday school máa ń bẹ̀rẹ̀ ní aago 9 òwúrọ̀ 9 a.m. nígbà tí ìsìn ìdúpẹ́ ọjọ́ ìsinmi Sunday service yóò bẹ̀rẹ̀ ní aago 10 òwúrọ̀ 10 a.m. nínú ìjọ True Spiritual Light of God Church Àgọ́-Ẹ̀sán tó wà ní nọ́mbà 11 Tẹ́júmọ́lá Estate phase 2 Arokoja Road Fàjọ́ Ọbántòkò Abẹ́òkúta Senior Apostle Prophet DJ Adéwùnmí Minister in charge His Eminence Prophet Dr. J.O. Adéwùnmí Babalákoso fún ìṣọ́nà àdúrà àti ìgbaninímọ̀ràn nínú ẹ̀mí ẹ pè 0806 637 6979 0806 637 6979 Jésù olùdáǹdè ń retí rẹ o. àdúrà tí mo ṣe gbà. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run olódùmarè ọba tó bá wa dé ìpele yìí nínú ìjọ ọlọ́run ẹ jẹ́ ká yẹ ìwọ̀kuwọ̀ táwọn èèyàn wá ń wọ̀ o. ẹja dákun ẹja dẹkun nítorí pé kò buyì kún wa rárá aṣọ àdúrà tẹ bá ti rí pé ó ti gbó ẹ fi ilẹ̀ jẹ́ kó máa ṣiṣẹ́ ìrànṣẹ́ tiẹ̀ nílé kò ṣe wọ̀ sáwùjọ mọ́ yàtọ̀ sí wọ̀kuwọ̀ àwọn orin kórin orin tí ò buyì fún orúkọ ọlọ́run alààyè ẹ má jẹ́ ká máa gbà kó máa kọ́ orin tí ò fa ọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀ orin tí ò mú ìmísí wọlé orin tí ò jẹ́ káwọn èèyàn sunkún fún ẹ̀ṣẹ̀ wọn ká ń gbà kan máa kọ ní ìjọ ọlọ́run nítorí pé a fẹ́ ká gbó kún a fẹ́ ká gbó dùn ọlọ́run ò fọwọ́ sí o ọlọ́run sẹ́ráfù yóò ràn gbogbo wa lọ́wọ́ ẹ jẹ́ máa fèyí ṣe lọ ó fẹ́ mi jẹ́ kó máa fèyí ṣe lọ ó yá dágbére ká máa lọ. gbogbo wa nílé gbogbo wa náà la kí wípé títí ijọ́ mẹ́jọ tí a ó tún máa pàdé lórí ètò Ohun Àwọn Kérúbù orúkọ tèmi náà yí padà Olúwafẹ́mi Daniel Ofemi ló ń kí wípé ire àtayọ̀ la ó fi pàdé. bẹ́ẹ̀ ni bá ní ohun kan tàbí òmíràn láti bẹ́ẹ̀ mi atọ́kùn ètò Ohun Àwọn Kérúbù sọ ní àǹfààní láti pè mí sórí nọ́mbà yìí 0816 081-655-37283 081-655-37283 081-655-37283 nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pè mí sí nígbàkigbà tẹ́ bá lóhun kan tàbí òmíràn láti bá mi sọ. ajínrere Michael Adébọ̀wálé Adéoyè bàbá ìjọ lórí rédíò lórúkọ tèmi. a ó fayọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ láṣẹ Ọlọ́run ọ̀gá ògo. Shalom.